àìmọye àwọn mùsùlùmí tó máa ní pé akéde ò gbà fánàbì. Èmi á gbà fánàbì tẹ́ bá lè dáhùn ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín. Ká ní pé Ọ̀rúnmìlà dúró báyìí, Jesus Christ dúró báyìí, Prophet Muhammad dúró báyìí. Nínú ìtàn Yorùbá àti nínú ẹ̀kọ́ Ifá láti máa ń gbọ́ wípé bàbá ti kọ̀lé ọ̀run bọ̀ ní kọ̀lé ayé. Ìyẹn means wípé Ọ̀rúnmìlà ó ń bọ̀ láti rẹ́ẹ̀mù kan wá sí rẹ́ẹ̀mù ilé ayé yìí. A dẹ̀ ti máa ń rí gbọ́ nínú ẹ̀kọ́ Ifá wípé Ọ̀rúnmìlà ní ẹlẹ́rìí ìpín pé ìgbà tí Elédùmarè dá gbogbo kan Ọ̀rúnmìlà wà ń bẹ̀. Ṣe rí pé Ọ̀rúnmìlà ti show wípé right from beginning òun wà ń bẹ̀ ìgbà tí Elédùmarè ń dá gbogbo nǹkan. Ẹja tó wá lọ sí orí Jésù náà ọmọ Mary. Nígbà tó béèrè lọ́wọ́ Jésù wípé láyé Abrahamu ṣó wà àbí kò sí, Jésù wá dá lóhùn wípé before Abraham I am. Ó show wípé before kan tó bí Abraham òun ti wà. Ṣé wọ́n wá béèrè the same ìbéèrè yẹn lọ́wọ́ Prophet Muhammad pé before kan tó bí yẹn ṣó ti wà tẹ́lẹ̀, ṣó ti wá sílé ayé tẹ́lẹ̀, ṣó mọ gbogbo nǹkan tọ́lọ́run ti ṣe tẹ́lẹ̀. Mi ò sọ wípé bóyá angel Jibril wá gbé message fún yẹn kọ́ là ń sọ sí o, torí prophet tẹ sọ pé lámìlaka àwọn prophet méjèèjì tẹ sọ wípé ká tí wọ́n sẹ́gbẹ́ kan torí prophet titi yín. Èyí wọ́n fẹ́ béèrè ìbéèrè pé nígbà tí Ọlọ́run fẹ́ dá gbogbo nǹkan yẹn ṣé Prophet Muhammad wà ń bẹ̀? Tó bá yẹ pé ó wà ń bẹ̀ lóòótọ́ ẹ provide aya tó sọ pé Prophet Muhammad witness àwọn nǹkan yẹn, nítorí àwọn prophet méjì Ọ̀rúnmìlà àti Jesus Christ wọ́n sọ wípé from beginning làwọn ti wà. Torí èmi orí mi ò kú kí wá rí èèyàn tó testify sí witness the creation of the world kí wá máa kí pa àwọn yẹn tì kí wá máa tẹ̀lé èèyàn tó jẹ́ pé ó sọ wípé áńgẹ́lì nìkan ló ń yọ sóhun tí ò partake nínú creation tí ò witness the creation. Ẹjọ́ tó bá yẹ pé bí àyà kan wà ní Al-Quran tó sọ wípé ànábì witness gbogbo creation ilé ayé yìí, ẹjẹ́ àmọ̀ akéde tún ti béèrè akéde ń lọ tiẹ̀.